ìrìn àjò mi jẹ́ kí n mọ̀ wípé a tún máa fún yàn láǹfààní láti mọ àwọn èèyàn míì tuntun tí wọ́n sì gbọ́ àgbọ́yé tí èèyàn gbé lọ́wọ́ tí wọ́n sì kún yàn lọ́wọ́ lórí ìrànlọ́wọ́ àwọn èèyàn rẹ̀. Ẹ̀yin downtrodden people, ẹ̀yin èèyàn mi ní kọ̀rọ̀kọ́ndú, ẹ̀yin lọ́lọ́run rán mi sí o ní gbogbo ilẹ̀ Yorùbá, ní gbogbo Nàìjíríà àti ní gbogbo ibi tẹ́ ẹ bá ti mọ̀ wípé à ń bẹ Ọlọ́run sì rán wa sáwọn èèyàn kan tẹ́ ẹ sì rò pé ẹ nílò wa. A ti lọ àti dé o, a ti lọ àti padà dé. Kódékódé là á tàkòtó, bí mo bá lọ máa dé o, bí mo bá lọ máa dé Oríyọ̀mí. Kódékódé, kódékódé là á tàkòtó, bí mo bá lọ máa dé. A ti lọ àti dé àti padà dé. Ààyè àgbò ní tá ń jẹ́ ká tó lọ. Ààyè àgbò kúrò nínú iṣẹ́ tá a gbé lé wa lọ́wọ́ ká máa jẹ́. Ọlọ́run ò rán wa sí olówó. Ó rán wa sólówó láti gbà tọwọ́ rẹ̀ fáwọn tí ò ní ni. Ní ọ̀nà tí ó gbà tẹ́ lọ́rùn, tínú rẹ̀ ó dùn tí ó fi rán wa pé bá ń fẹ́ tí ò ní. Ọlọ́run ò rán wa sí àwọn tó wà nípò. Ó rán wa sí àwọn tó wà nípò láti rán wọn létí kí wọ́n rántí àwọn tí wọ́n gbé wọn sípò kí wọ́n lè ṣẹ̀tọ́ wọn fún wọn. Ó sì rán wa létí ẹni tó rí jẹ tó ṣẹ́kù wípé àwọn kan bẹ tí wọn ò rí jẹ tí wọn débi pé yóò ṣẹ́kù. Kó má bàa da èyí tó ṣẹ́kù yẹn nù sáàkìtàn kó lè bá fún wọn. Síbẹ̀ náà, a ti rí lára àwọn tí à ń sọ wípé wọ́n jẹ́ àwọn tí Ọlọ́run rán wa sí, tí wọ́n jẹ́ downtrodden people kò làkọ̀ságbé, àwọn èèyàn ẹsẹ̀ kùkú, àwọn tá a mọ̀ sí mẹ̀kúnnù, àwọn tí ò láǹfààní láti dé corridor of power, àwọn tí ó jẹ́ pé bí wọ́n kékéké bí wọ́n yányányán ìjọba ò lè gbọ́gbé wọn àbí kí wọ́n rẹ̀ tí ó bá wọn gbé igbe wọn sókè títí ìjọba. Nínú àwọn tá à ń sọ yìí náà, ǹjẹ́ ẹ mọ̀ pé oníjìbìtì wà nínú wọn? Oníjìbìtì wà nínú wọn. Ẹlòmíì á bí mọ́ jìbìtì, á dá mọ́ jìbìtì ni. Bóyá omi ara rẹ̀ ni o. Nígbà tí wọ́n bá bíyàn kalẹ̀, tí wọ́n bá nígbà tí wọ́n dífá rẹ̀ o, ìfá kọ́mọ jalè ni wọ́n dá o. Lẹ́fù tó bá wà ní ó fi mọ́ jalè. Ògúndábèdé olórí olè. Nígbà ó bá jẹ́ Ògúndábèdé olórí olè. Ṣùgbọ́n tó yẹ pé àwùjọ àwọn tó wà, àwùjọ àwọn mẹ̀kúnnù tí ò ní nǹkan kan ni, èyí tí wọ́n bá ní náà lọ́sàájì lẹ́fù òde ti ẹnu. Bí tí ẹ ṣe wá wà applicable sí lẹ́fù tó wà yẹ, iná ló wà applicable sí ẹni tó ti dókè, tó ti ní gbogbo nǹkan téèyàn máa ń ní láyé ṣùgbọ́n tí tó ń jalè, ifá olè tí wọ́n dá fún un. Àwọn kan sì wà tó yẹ pé gbogbo connection tí wọ́n ní láyé yìí láti fi jalè ni. Ààrẹ tó kàwé torí kó lè bá jalè. Yes, ó kàwé tiẹ̀ bó ṣe múra síwèé yẹn tó ó fẹ́ fi jalè ló fi ń kà á. Òun ó yí ìwé yí tó ń bá rí kò kan dé báyìí, òun ó mẹ́kẹ̀ báyìí, òun ó ṣe báyìí, gbogbo wọn kí ó mẹ́kẹ̀. Ẹlòmíì ò ní rólé ń jà tí wọ́n mú, ẹlòmíì ò sì rí jà, ẹlòmíì ò sì lẹ́mìí kọ́ jalè tẹ́lẹ̀ ó bó lérìn lóye dólè. Ẹlòmíì ọkọṣẹ́ torí kó lè bá jalè ni. Ààrẹ ni tó jẹ́ wípé ó lọ sí pastor school, kí ni wọ́n máa kọ́ àwọn school yẹn náà, ẹ rán mi létí àwọn school tí wọ́n máa lọ tí wọ́n fi máa di pastor. Ó lóko tí wọ́n máa pè John Kasali ọ̀mọ́mọ́. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ rán mi létí ọjẹ́ John Kasali ti gbàgbé school tí wọ́n ti máa kọ́ ń pa kún ó di pastor. Mo dẹ̀ mọ́ o tó wà ní UI báyìí lẹ́gbẹ̀ẹ́ Emmanuel seminary kankan ẹ ṣeun ọ lọ seminary school nítorí kó lè bá jalè ni. Ẹni tí ọkọ̀ ní seminary ohun ọ̀ràn pé kọ́ lọ jalè ṣùgbọ́n yóò máa wo pé ókè gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá pa wọ́n bì báwo ló ṣe máa apply tó wọ́n bá jáde tó wọ́n ti wọ̀sọ́ pastor tó yẹ pé wọ́n fi máa gbowó tí wọ́n bá ń kọ́ wọn bí wọ́n ṣe preach bí wọ́n ṣe gbogbo ẹ̀. Èyí tí ó wà important sí jù tí ó tẹ́ lọ́rùn jù ó ní ibi ìdámẹ́wàá nǹkan ibi tó wó ti máa wọlé òun ìní ó wò tí ó wà ideology tí ó fi máa gbé kalẹ̀ tí ó sì fi máa gba owó lọ́wọ́ àwọn èèyàn torí tó fi lọ kọ́nu. So nítorí kó wọ́n lè jalè ló fi lọ kọ́. Ààrẹ tó kọ́ fá àbí tó lọ kọ́ oògùn kankan tó jẹ́ pé kó lè máa fi àwọn èèyàn lè mọ̀ ló fi lọ kọ́. Ó wà bẹ́ẹ̀ náà
wọn lẹ tó bá mọ̀gùn arẹmọ yóò mọ̀gùn àpọ̀mọ ó ní àfọ̀ṣẹ ó ti sin gbogbo bíi yóò tọ́ láni iye báyìí ni tẹ bá sì lọ ọ̀dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá kówó fún tẹ lẹ́gbàá bòmíì lọ ẹ ní sinmi àfìgbà tẹ́ padà dọ́dọ̀ rẹ̀. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. tẹ lọ rí kówó yẹn fún ó wà bẹ́ẹ̀ á wà nú ẹ̀tọ́ lọ lé kéwú kó lè bá a jálè bẹ́ẹ̀ ni gbogbo bí ẹ ṣe kọ ní kéwú tí ẹ kọ gbogbo ẹ ń tọ́ka òun tiẹ̀ kò ju pé kí ní àṣírí jálàbí àṣírí oníṣàwákì kì í ṣàṣírí gidi o ṣùgbọ́n àṣírí tí ẹ jẹ́ kí ó fi máa gbowó lọ́wọ́ àwọn èèyàn tí èèyàn wọn lè mọ̀ ṣẹ́wádìí pé ó kárí kò síbi tí ò sí torí kí làwa fi ń ṣe tiwa àwọn èèyàn kan wà láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tó jẹ́ pé wọ́n ti wá di gíràn nínú olè jíjà ṣẹ́wádìí kíní tí ń bẹ lọ́wọ́ mi God bless ẹ tó invent ẹ o God bless ẹ tó invent ẹ o ṣùgbọ́n mo wò rere ayé mo rí pé gbogbo tí ń bẹ láyé tó dáa ló tún ní ìdàkejì gbogbo tán gbé kalẹ̀ iná la fi dáná oúnjẹ tí ó jiná tá a fi máa jẹun tá a gbádùn oúnjẹ ṣùgbọ́n tá a bá lo iná yẹn dáadáa tá a lọ lò lọ́nà míì iná ọ̀hún lè padà jóyàn tí ó jóyàn run electricity tàbí tan tẹlifíṣàn tàbí chájì fóònù wa tàbí ṣe kankan táwọn gbogbo ẹ̀ táwọn gbádùn tó jẹ́ pé ìgbádùn ayé ni tó jẹ́ pé àìsí electricity náà ló gbé Nàìjíríà débi ó dé yìí ó ṣàkóbá fún wa púpọ̀ jù ó lé ọ̀pọ̀lọpọ̀ lé iṣẹ́ lọ nítorí pé kò sí iná mọ̀nàmọ́ná bí n bá mo mọ̀ nípa excite battery mo mọ̀ nípa bóyá Michelin ni àbí Dunlop tó ń ṣe táyà gbà kan mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ lé iṣẹ́ tó jẹ́ pé ní Nàìjíríà yìí wọ́n ti sá lọ bí n túmọ̀ gbogbo ẹ̀ Twitter tó di X nígbà tó fẹ́ wá Nàìjíríà torí náà mọ̀nàmọ́ná tí ò sí ní ìsálọ Ghana mo sì máa wá àǹfààní táwọn èèyàn lè rí lára kí ó wá Nàìjíríà ń gbà yẹn tíjọba Nàìjíríà ní ẹ bá lẹ̀ kò yẹ kó ṣe báwọn kò yẹ kó ṣe báwọn iná tí ó lò dà àìsí iná yìí kó bá ọrọ̀ ajé Nàìjíríà débi wípé Ọlọ́run nìkan ló lè kó wa yọ níbi tí nǹkan bàjẹ́ dé nítorí ó tún pa creativity wa tí wọ́n yẹ pé iná wà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ wẹ́dà tó ń ṣiṣẹ́ oríṣiríṣi yẹn tó ní ṣe pẹ̀lú iná ẹ bá rí i pé àbá ti invent bẹ́ẹ̀dì tuntun Nàìjíríà àbá ti invent àga tuntun àbá ti invent oríṣiríṣi nǹkan tí wọ́n fi náà ṣe ṣùgbọ́n ìwọ̀n àbá tá a kọ́tà lò náà àrí náà ṣe àwọn tó yẹ kó máa ṣe kán máa invent nǹkan gidi wọ́n ti jọ ọlọ́kadà wọ́n ti ń gbọ̀kadà káàkiri ọpọlọ sì ń bẹ ń bí eré ń bẹ nínú arọ ẹsẹ̀ tí ò sí ń kọ́ òpó iná tá a wà ń sọ iná mo sì sọ àǹfààní ẹ̀ tó ẹ jẹ́ wáyà iná kan rọra bú. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 54
27 plus 234 70 25 47 54 27. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. bá ṣe mistake kó gbá mú ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí náà ti gbé tí wọ́n ti dára bẹ̀dẹ̀ rọrùn iná ti ń ṣàǹfààní fún wa ṣebí náà ti ẹni omi tá à ń mú ń kọ́ béèyàn bá tún rìn tí ọmọ rìn tó kónú odò tó jìn omi tí ò léegun tí ò ní nǹkan kan á sì tún gbé èèyàn lọ bómi ṣe wúlò fún wa tó wọ́n ní water is life béèyàn bá ṣe lo nǹkan ṣebí inú omi lẹja ń gbé títí ń sáyé séèyàn wá lè jẹ ẹja láì jẹ́ kó tún padà sínú omi nígbà bá mú kúrò ní omi wọ́n wá gbé sínú omi míì wọ́n dáná sí lábẹ́ iná tí wọ́n bá dá sí lábẹ́ yẹn yóò wá padà sí ẹja jiná omi kọ́ ló sí ẹja jiná external applications tá a fún omi tó ń jẹ́ ọ̀tá omi gangan tó omi dẹ̀ jẹ́ ọ̀tá rẹ̀ ó ní iná tá a dá sí omi lábẹ́ tá a wá ju ẹja sínú rẹ̀ tó wá padà sí ẹja jiná kí wá ní iná tí wọ́n ń dá sí àwùjọ wa àwọn nǹkan tó yẹ kó jẹ́ nǹkan ìdẹ̀rùn ṣùgbọ́n tán padà sọ di ìnira fún wa lórí ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí gàásímílétí tẹlifóònù handset irú yìí tí ìbá jẹ́ sọ̀mọ̀ pé wọ́n ti pèèyàn parí lórí fóònù ọ̀gbọ́rí tó ọ̀bá gbọ́ lọ gbọ́ báyìí wọ́n ti pèèyàn báyìí rí tó gbé fóònù sétí tó sì gbabẹ̀ lọ bọ́ náà wọ́n ti pèèyàn báyìí pé ó yá jáde ńlé bí mo ti ń pè é ó yá máa lọ bí báyìí ó sì jáde ńlé níbi ó sì lọ ibẹ̀ náà ti pa wọ́n ti pèèyàn rí pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún tó sì jáde lọ bí tí wọ́n ti lọ gbéṣẹ́ fún tó sì padà dé ẹni àkọlẹ̀bọ̀ ẹ gbọ́ nígbà wọ́n padà mọ̀ wò pé ta ló gbéṣẹ́ fún wọn ò mọ nọ́mbà tó pè wọn rí nọ́mbà yẹn trace wọn ò mẹni tí ṣe wọ́n ti pèèyàn báyìí rí tó gbé fóònù tí wọ́n ní ẹ̀yìn lágbájá báyìí ní sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ owó báyìí ẹ̀yìn ẹ tètè lọ dẹ́pọ́sìtì owó yẹn o kíní kan o owó tí ó jẹ́ pé ó ń bá èèyàn sọ̀rọ̀ owó lóòótọ́ ṣùgbọ́n tó ní ó dẹ́pọ́sìtì owó ẹ tí send account number sí mi ó send the wrong account number tí kì í ṣe tẹ̀tọ́ yóò dẹ́pọ́sìtì owó fún owó padà wọgbó kò sí bọ́ sí fẹ́ trace ẹ̀. àdìsá ti ń pè èèyàn tó ní sọ̀lá ní pè èèyàn tó padà di ọ̀ràn sọ́rùn àdìsá nígbà tí ìpè tó gbé tó di wàhálà tó jẹ́ pé wọ́n gbà ní ẹ ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè èèyàn hello bó wà níṣẹ́ ìyàwó ń gbà tọmọ wà dáadáa ẹ ò lè gẹ́ẹ̀sì ẹ ti ń sọ̀rọ̀ yìí mi ò gẹ́ẹ̀sì mi tí ẹgbẹ́ rẹ tó wà l'Amẹ́ríkà ọ̀ràn tí mọ́ tó ṣe kínní ẹ̀gẹ́tẹ̀ tára bí lọ ra credit card tí ń lọ oríṣiríṣi nǹkan oríṣiríṣi àrà ni wọ́n fi fóònù dá. àwa padà observe pé tí wọ́n bá gbá èèyàn mẹ́wàá lónìí ní Nàìjíríà àbí wọ́n tan èèyàn mẹ́wàá pa àbí wọ́n han èèyàn mẹ́wàá lè mọ̀ lónìí inú èèyàn mẹ́wàá yẹn èèyàn méje ó kéré jù ni wọ́n lo fóònù láti ṣe ń ta aṣọ ìfún bóyá wọ́n gbà ní bóyá wọ́n pa ní bóyá wọ́n tàn fáwọn tí ó gbé lọ ní bóyá àwọn ajínigbé ni fóònù ó kó ipa méje ó kéré jù nínú èèyàn mẹ́wàá tó jìn sọ́fìn yẹn. kí ni a wá ṣe kí ni a fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tí a fẹ́ kó sí lágbára Ọlọ́run mo ní nǹkan kan tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ sọ pé ìjà dópin ogun sì tán olùgbàlà jagun ṣẹ́gun ó ti jagun mólú orin ayọ̀ la ó máa kọ aleluya ẹ má wọ́rì ẹ calm down ẹ ṣe kí ni ẹ calm down. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín
Olúwa sọ wípé gbogbo ohun tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.